ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pápá ìwọ ń nà asọ̀kan gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. tó ẹjá tó máa kí wa kó àbọ̀ sórí ètò yín, ètò gbogbo wa, ètò gbogbo ìlú, ètò ọmọdé, ètò àgbà, ètò lọ́balọ́ba, ètò ìjòyè, ètò gbogbo bọ̀rọ̀kìnní, ètò gbogbo parakòyí, ètò gbogbo ọmọ òtù jákèjádò tìbútòrò àgbáyé. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas yín náà ni, tí gbogbo ayé tó ń pè ní olùkọ́ àgbà. Ètò jámà kíra wa kó àbọ̀ kí wa ó tó jọ́ méjì, ó tó jọ́ mẹ́ta. Adúpẹ́ àlàáfíà tí Ọlọ́run fún wa tó padà sí ara. Adúpẹ́ gidi gan. Gbogbo bẹ́yìn tí olólùfẹ́ wa ṣe ń pè wá tẹ́ ẹ̀ ń sẹ́ndì mẹ́sẹ́jì ká fara nísìmí dáadáa ká ṣe gbogbo adúpẹ́. Adúpẹ́ àmọ́ ní oore ìfẹ́ tẹ́ ẹ ní sí wa náà ni. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa náà ni. Ó ṣe gidi gan ni. Mo dúpẹ́ gidi gan. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa látòrí àwọn lọ́balọ́ba, ìjòyè, gbogbo ọ̀tọ̀kùnrin èèyàn. Mo dúpẹ́ gidi gan. Ẹ̀rí ó yẹ ká ti wà ní Ọ̀yọ́, ṣùgbọ́n bí mo ṣe máa ń sọ, àwọ̀ máa palẹ̀ mọ́ ní tí a fẹ́ ṣe, ní tí ó sì wá náà máa palẹ̀ mọ́. A máa dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tá a bá sì lọ sọ́yọ́ náà, tá a lọ kàn sí bàbá wa ikú bàbá yèyé àgbà náà ni a gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Àmọ́ gbogbo pọ̀pọ̀ ṣìṣe nígbà bàbá bá ti gún wà lórí ìtẹ́, ìgbà yẹn gangan ni iṣẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún àwa. Ẹ fi ọkàn balẹ̀. Àkọ́kọ́ a sọ àwọn ọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ gẹ́gẹ́ bí ojúṣe wa, bá a ṣe máa ń pè wá sákèésì, tá a sì máa ń fìtàn ta wájí. Àmọ́ ń kọ́kọ́ kọ orin kan tí bàbá mi Aláàfin Ọ̀yọ́ ọba Ládìgbòlù tí wọ́n kọ. Bàbá ní pé à ń torí ẹyẹ abìyẹ́ gbàgẹ́gbàgẹ́ o, à ń torí ẹyẹ abìyẹ́ gbàgẹ́gbàgẹ́. Àjànàkú tó nígbó nìkan ò lè dá gbógbé. À ń torí ẹyẹ abìyẹ́ gbàgẹ́gbàgẹ́. À ń torí ẹyẹ abìyẹ́ gbàgẹ́gbàgẹ́. À ń torí ẹyẹ abìyẹ́ gbàgẹ́gbàgẹ́. Àjànàkú tó nígbó nìkan ò lè dá gbógbé. À ń torí ẹyẹ abìyẹ́ gbàgẹ́gbàgẹ́. Ẹyẹ a máa kọjá, a máa fò téèyàn ò ní rí. Àìmọye ẹyẹ tó ń fò lójú ọ̀run tí ó fò gborí èèyàn tá à ní rí, tí ó fò gbẹ̀yìn èèyàn tá à ní rí. Àmọ́ àjànàkú yún erin kò lè kọjá ká mọ̀ rí tá bá wà lágbègbè ibẹ̀. Ṣé kìkì ilẹ̀ ni?
àbí mímì igbó àbí fífí ọ̀dàn ìní òjá ní mọ̀ pé erin ń kọjá bó ṣe wá tó kàǹkà tóun tó kọjá mo rí nǹkan òun fìrí lórílẹ̀ ayé lónìí ẹranko tó ń rìn lórílẹ̀ ayé àṣọ tinú omi o àṣọ blue whale o lórílẹ̀ ayé erin tóbi bó ṣe wá tóbi tóun òun nìkan ò lè dá gbógbé iná ilé ọ̀rọ̀ tí mo sì ń bọ̀ ń bẹ̀ níbi tá à ń bá bọ̀ ní ọjọ́ ajé nídàájí ọjọ́ ajé àkọ́kọ́ ẹjẹ́ àkọ́kọ́ lọ sí ẹ̀rìn Ọ̀ṣun àti Ìlóbù a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun fún ìgbésẹ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀rìn Ìlóbù àti Ìfọ̀n kò yẹ kọ́rọ̀ yìí ò pẹ́ tó báyìí ṣùgbọ́n ibi tá a bá ti ń wò pé àwa la wà ń bẹ̀ àwa la ṣe gbá tá a forí pípé bára wa ṣe bí ṣe ń ríre ẹ̀ẹ̀kejì bá a bá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun á bu gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun á bújọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé ọ̀bàyéjẹ́ ni wọ́n ti wo ọ̀rẹ́ níran jù wọ́n ti wo ọ̀rẹ́ níran jù ọwọ́ àti ń dọ̀rọ̀ òṣèlú ó ti ń dọ̀rọ̀ agbára ó sì ti ń dọ̀rọ̀ ìdójútì pẹ̀lú lẹ́yìn tí ìgbà tí gómìnà wa Adémọ́lá Adélékè ti dórí ìtẹ́ sí àkọ́kọ́ tí wọ́n jà lẹ́ẹ̀rìn Ọ̀ṣun ọ̀rìn ẹ̀rìn Ìlóbù àti Fọ́nrè ń lọ bí ẹ̀kẹta ẹ̀kẹrin tẹ́ni sì ń bọ túdíkì à ń bàjẹ́ tí wọ́n ń dáná sunlé kò wá sí nǹkan kan àtúnṣe kankan mọ́ gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ò rí nǹkan kan ṣe kọ̀ọ̀kan gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan wọn ìlú Yorùbá mẹ́ta ìní wọ́n sì ń jà tí ń para wọn tẹ́ fẹ́ sọra wọn dáwóró kọ̀ọ̀kan wọn Ìlóbù ń sọpọ́ máa Aláàfin làwọn Olúfọ́n ní ọmọ Ọbàtálá ni àtọmọ Aláàfin àtọmọ Ọbàtálá ṣe bí ọmọ ó túfẹ̀ kan náà jọ ni wá àwárí kankan ṣe sí kí lójúṣe bàbá wọ ní ìrìsà èyí tó burú jù báyìí lọ nígbà Ẹlẹ́pẹ̀ àti Àkárìgbò ilẹ̀ Rẹ́mọ ní Ṣàgámù bàbá wa Olúbùṣe àkọ́kọ́ wọ́n lọ lẹ́yìn ọdún 1902 wọ́n fòpin sí Aláàfin Ọ̀yọ́ sì ta iyì fún bàbá wa onírìṣà Aláàfin ló pàṣẹ pé gbogbo ọba tọ́ ni ó fi lọ tí ó fi dé ẹ jáde ilé wọ́n lè mọ́ sọ̀tàn débẹ̀ tó lọ́pọ̀lọpọ̀ kàn máa gbé wọ́n kàn sáà níjọ́ náà gbogbo àwọn bá pàgọ́ síta gbogbo àwọn bá pàgọ́ síta ṣé gbogbo àwọn bá kàn pàgọ́ ọ̀tá wọ́n kàn pàgọ́ ọ̀tá báwọn náà wọ́n ṣe ń pàgọ́ ọ̀tá torí pé a sì ń bọ̀ ń bẹ́ẹ̀ jẹ́ mọ́ bá ìtàn Ọ̀yọ́ nígbà máa ń bá tàn Ọ̀yọ́ bọ̀ olúkúlùkù ọba lọ́mọṣẹ́ wọn òǹkálùkù mọ báńdìrì rẹ̀ ọmọ bí àṣẹ rẹ̀ dé torí nígbà tí ó tù ti lọ tí wọ́n fọ́ gbogbo ẹ̀ka òǹkálùkù mọ bí tó dì mú nígbà tá àti lo olúfẹ̀ mọ́ òǹkálùkù lọ́mọ bí báńdìrì wà ọ̀nà bòmí ìlẹ́yìn ojúṣe bàbá wa onírìṣà ni kọ́mọ̀ jẹ́ pínlẹ̀ Ọ̀ṣun kọ́ jẹ́ pínlẹ̀ ẹbòmíì bàbá wa onírìṣà lè lọ ṣèbí ti pínlẹ̀ Ògùn là ń sọ ilẹ̀ Rẹ́mọ là ń sọ tí bàbá wa Olúbùṣe lọ lílọ tí wọ́n sì lọ lọ́jọ́ náà lọ́hùn ó kóríire ńlá bá gbogbo àwọn tó ń jọ ní láti ìgbà náà wọ́n ti lè ń jáde bí bẹ́ẹ̀ kó wọn èé kọjá ilẹ̀ Ifẹ̀ wọn èé kúrò nílé Ifẹ̀ tí ẹ̀rìn Ìlóbù àti Fọ́n ó wá ń ṣẹlẹ̀ àwa rójútu ẹ̀ a sì gbọ́dọ̀ fi gbogbo ẹnu dá bàbá wa onírìṣà láìlẹ́bi wípé tó kí lẹ̀ ń wò láyé ìgbà táwọn lọ àwọn ìjọba Gẹ̀ẹ́sì gbà yí pé agbára ń bẹ lọ́wọ́ àwọn ọba
ọwọ́ ẹni táwọn ìjọba Gẹ̀ẹ́sì ti bá gbára ọwọ́ Aláàfin Ọ̀yọ́ ni ọwọ́ Aláàfin wọn ti bá gbára àmọ́ ń gbà wọ́n dọ́dọ̀ Aláàfin kí lẹ́ni wọ́n ń jà sí adé ni ibi ìkọlà ti fún wọn ládé o ẹ lọ síbi tẹ́ ti fún wọn ládé anílé ẹ lọ sílé Ifẹ̀ anílé ibẹ̀ ni wọ́n ti lè yanjú tí wọ́n ń jà sí. Ìjọba Gẹ̀ẹ́sì wá gbà fún àwọn ọba wọ́n sì bu ọ̀wọ̀ fún wọn ju àwọn olóṣèlú tiwa gan lọ. Àwọn olóṣèlú tiwa ò bu ọ̀wọ̀ fún àwọn ọba, wọ́n kàn fi ẹnu bu ọ̀wọ̀ fáwọn ọba ni. Ẹ foríjì mi, ọ̀pọ̀lọpọ̀ ọba náà wọ́n sì ti ta ọ̀wọ̀ wọn fáwọn ọba, fáwọn olóṣèlú jàre. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ti ta ọ̀wọ̀ wọn fáwọn olóṣèlú. Ìjọba èbó wọ́n pa àwọn ọba wálé púpọ̀, ẹ lọ wo nóòtà. Ìjọba èbó pa àwọn ọba wálé. Nígbà àwọn ọmọ wa débẹ̀ wọ́n yẹ̀yẹ́ àwọn ọba wa, so gbogbo wa náà la mọ̀ tán. Nígbà àwọn ọmọ wa débẹ̀ èyí tẹ́ fún àṣẹ́kùbọ̀ agbára tẹ́ ń gbé láwọn ọba wa lọ́wọ́, àwọn ọmọ wa wọ́n gbà kúrò. Lẹ́ni rárá o, alága ìjọba àbílẹ̀ gan lágbára ju ẹ̀yin ọba lọ, ẹ̀ sínú ìjọba mọ́, ẹ jókòó ká máa wá jábọ̀ fún yín ni, àbọ̀ ń dà tẹ́ jẹ́ fún wọn. Ìdínú tí bá ń ṣẹlẹ̀ ní Ẹ̀rìn, Ìlóbù àti Ifọ̀n tí agbára kábíyèsí Ọ̀nìrìṣà ò ṣe gbé, torí tí gómìnà ọba fún láṣẹ kò ní í ṣe. Àmọ́ àwọn lè lo àǹfààní pé gẹ́gẹ́ bí alága àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ wá ẹ̀yin ọba bó la ṣe lè yanjú ọ̀rọ̀ yìí. Tí wọ́n bá lọ ẹja gbégbìmọ̀ dìde, tí wọ́n bá wá láwọn ọ̀lọ́ kò sí tọ́ ní lè ṣe fún wọn, torí ìwé ẹ̀rí tí wọ́n fún gbogbo lọ́balọ́ba tí èèmọ́ bàbá wọ Ọ̀nìrìṣà, ìwọ Ọ̀ní bó ṣe jẹ nílé ní ọjọ́ ní o, Ọ̀ní tó jẹ Ilé Ifẹ̀ lọ́mọ o, bó ni ó ṣe lo agbára. Sétọ̀ ní bá wá bá wọn sọ̀rọ̀ tí wọn bá wá gbọ́, sọ́ọ̀ ní ó lóhun ọ̀rọ̀ wọn lóyè ni àbówó oṣù ní ó lóhun ò fún wọn. Ibi tí wọ́n sọ agbára Olúfẹ̀ sí lónìí nù. Èlé pé a máa wo pé ti bá àwọn ọba ń bẹ́ ní lọ́sùn, àwọn ọba ńláńlá, àwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé pọ̀ rẹpẹtẹ. Nínú àwọn tí wọ́n sì ń jà ọba aládé ìṣẹ̀ǹbáyé àkọ́bí Ọbàtálá Olúfọ́n Òròlú ní ń jà yìí. Ìlú làwọn tí wọ́n ń jà yìí. Ọba Ìlóbù ń bẹ́ńbẹ́, Ẹ̀rìn ń bẹ́ńbẹ́, ìlú bíi tún bẹ́ńbẹ́, Ọ̀kànlá ń bẹ́ńbẹ́ o, Ọ̀kànlá ń bẹ́ńbẹ́ o. Gbogbo àwọn tí wọ́n ń jà yìí. Kí ló dé? Ibi tí òṣèlú bá yé wa jẹ́ dénú. Tá a bá ti ń jà àti òṣèlú, kò sí tí ń jóṣèlú lọ́dọ̀ wa ju àbòsí lọ. Tá a bá ti léèyàn níbì kan, á lo agbára rẹ̀. Bá ti léèyàn níbì kan, á lo agbára. Ẹ wo ọ̀rọ̀ fásitì Federal University tí wọ́n gbé wá pínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n ní wọ́n gbé sí Òkè-Ò. Àwọn èèyàn mi ní Ṣakí àti Ìṣẹ́yìn wọ́n ń bínú ní ìsìn. Bí wọ́n gbé sí Ìṣẹ́yìn á bínú, bí wọ́n gbé sí Ṣakí á bínú. Ṣùgbọ́n a ti gbàgbé ni wípé tó bá kan Òkè-Ò lónìí yóò kẹlòmíì lọ́la. Sáàmọ́ tí ń bọ̀ ní Ṣakí àbámọ́ tí ń bọ̀ ní Ìṣẹ́yìn lọ́la. Bẹ́ẹ̀ sì làwọn ìlú yìí àwa ti ní nǹkan kan tá a jàǹfààní. Sẹ́yìn sọ pé state university ò lè wá. Best university tó jẹ́ ti àwọn ìpínlẹ̀ ti state lónìí Ògbómọ̀ṣọ́ ló wà, òní LAUTECH. Nínú gbogbo university tó ń bẹ Nàìjíríà ṣé 4 àbí 5 kọ́ ló wà, 1 to 4 1 to 5 ló wà. Tẹ́ bá wá sọ̀rọ̀ nípa àwọn state university, LAUTECH Ògbómọ̀ṣọ́ ni. So kí ló sọ pé ru state another state university mi ò lè lálẹ́ wú ń bẹ̀. Ibi tó ṣèlú ń bayé wa jẹ́ dénú. A fẹ́ gbà pé kí ògùn kan náà lè wá. Ọ̀dà ìjọba àpapọ̀ láwọn wọ́n fẹ́ pín nǹkan sí ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà. A ti mọ̀ pé South West wa ní ìṣèpínlẹ̀ mẹ́fà ni. Ibikíbi ló lè bọ́ sí. Kàdékọ́sà àmọ́ ti bọ́ sọnù. Bàbá àgbé Kire, kódà wọ́n gbé Gbọ̀ngán, wọ́n gbé lọ́lẹ̀ Yewa, àníkọ́sà àmọ́ ti bọ́ sọnù.
ṣùgbọ́n tá a bá ti wá ń lo pé bóyá alẹ́ èèyàn ń pò alẹ́ èèyàn ń bì kan tọrọ pàápàá tọrọ ọ̀fọ̀ ilẹ̀ bá wá ń ṣẹlẹ̀ tá a yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà tá a ń lọ ọmọ wa ní bẹ́ńbẹ́ alálágbára kan bí ṣe ń ríre o. èyí tá a fi rí ọ̀rọ̀ ìfọ́n ìlòbù ẹ̀rìn àtọ̀kànlá yanjú nu ẹ̀mí sì ń bọ̀. àwọn ìlú tá a sì ń sọ ẹ̀ wọ́n ti já mọ́ra wọn téèyàn ò lè dá mọ̀ sáínbọ́ọ̀dù àkọlé tí wọ́n bá kọ láàfin mọ̀ yí pé ìlòbù ni o ìfọ́n rèé o ẹ̀rìn rèé o ọ̀kànlá rèé o níbi tí gbogbo wọn ti jápọ̀ mọ́ra wọn dé ibẹ̀ náà la àti wá ń para wa múṣemúṣe tá ń gbọ́ múṣi méjì ní ń bẹ ọba ń bẹ lójú wòye ọba ń bẹ lódi olówó múṣi kan náà jọ ni wá onímúṣe àjínà ọmọ onímúṣe ànádòru ènìyàn tó bá lọ sí múṣi tí ọba là ẹ béèrè pé mo ló ti móṣì rẹ̀ wáyé. wọ́n fìfẹ́ ṣe é ojoojúmọ́ wàhálà náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àwa dúpẹ́ lọ́wọ́ yín fún gbèsè tẹ́ gbé ṣùgbọ́n bó láṣẹ yanjú ọ̀rọ̀ àwọn ọba wọ́n ti pẹ́ àwọn ọba wọ́n ti ní wọ́n kọwọ́ bọ̀wé tí wàhálà bá ṣẹlẹ̀ wọ́n gbadé lórí àwọn ọba ìyẹn ni wọ́n fi yanjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbadé lórí àwọn ọba sọ́ba ọba ní kó mọ́ kí ọba ní yàdá bẹ́ẹ̀ bá gbadé lórí ọba pé wọ́n tún dá wàhálà alẹ́ ẹ̀rọ àwọn ọba lóyè ṣé ẹ ti rọ wàhálà ìlú sọ pé tọ́lọ́mí ìbájọba pé wàhálà ò ní ṣẹlẹ̀ ìlú sọ pé tọ́lọ́mí ìbájọ kólúfọ́ tó jẹ nígbà tí ò sólúfọ́ lórí àpèrè olúfọ́ tó ń bẹ ń bẹ lónìí ìbá wàhálà rẹ̀ ń bẹ ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá wàhálà ń bẹ ni kìí ṣe rírọba lóyè ìní ń tán wàhálà sẹ́nu ọba gan kàlù mélòó lùlù lọ́bẹ̀ lẹ́nu ọba ká ayé ìjọ ni ọba kan lè ní ó yẹ lọ gbé wá òní apẹ̀rẹ̀ ni ó wá fi kó mi ẹni tí ọba lè ní ẹ lọ pè wá ẹni tí ò lówó tí ò nífọ̀n ni lọ́ba lè ní ẹ lọ pè wá bẹ́ẹ̀ bàbá lówó ilé ẹjọ́ wọn ó ti pàdé abẹ́ẹ̀ máa gbọ́ ni wọ́n nígbà ilé ẹjọ́ bá sì pé kábíyèsí ṣé ọlọ́pàá lẹ́yìn ni àbádájọ́ kọ̀tá abẹ́ẹ̀ mọ́bi tí òfin wa bẹ́ẹ̀ bófin wa ṣe rí nígbà tí ẹni tí ọba dájú kúnlẹ̀ nípínlẹ̀ Ògùn tí wọ́n ń gbá létí bàbá àgbàlagbà ṣé òfin ò béèrè lọ́wọ́ kábíyèsí pé ibo ló wà ní òfin pé kẹ́ máa gbá létí tẹ́ bá sì ń wo àwọn ààfin ńláńlá lẹ́lẹ̀ Yorùbá wọ́n á máa fi police station bẹ́ẹ̀ orí ìjọba òkú wọ́n fi ń mọ́nítọ̀ wọn ni pé nǹkan kí nǹkan ń bẹ lọ́wọ́ àwọn ọba ẹja fàgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ẹ máa fún wa ń rìpọ́ọ̀tù tí wọ́n bá ń ṣe ẹ foríjì mi torí náà kájọ àwa rọ gbogbo ẹ̀yin wa Ìfọ̀n Ọ̀ṣun àròyìn ṣé nẹ́tíwọ̀kì ni àbí flagging ṣé nẹ́tíwọ̀kì ni àbí flagging ẹ já mọ̀ àwa tá wà lórí Facebook ni Nàìjíríà ààbọ̀ bẹ́ẹ̀ jọ kan ààbọ̀ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè níjọ́ kan àrò ẹ̀yìn yẹn wá ní Ìfọ̀n Ọ̀ṣun àrò ẹ̀yìn yẹn wá nílùú Ìlòbù àrò ẹ̀yìn yẹn wá lẹ́rìn Ọ̀ṣun àrò yìí ẹ̀rìnmọ̀jì ọmọ sàájà àrò yìí a sì rọ ẹ̀yìn yẹn wá ní Ọ̀kànlá ẹ̀jọ̀gùn omi kò sí tá a fẹ́ gbàgbé ká máa para wa o níbi tó ní ògbé Facebook ló ṣe ń dààmú wa èyí ò kan bá ẹjá wa lọ sọ́dọ̀ ọba Olúwo ọba Rasheed Adéwálé Àkànbí gbogbo wa la gbọ́ ohun tí kábíyèsí Olúwo sọ
nípa wípé àti rán mú gángan kò sẹ̀yìn kánná. Ìlú ní gángan olọ́tẹ̀lé ya àlù dúdú gángan wọ́n máa ń dùn fún àlùjù púpọ̀. Ìlú kan nílẹ̀ Yorùbá ọ̀nà bòmí lèyùn èékánná wọn fi máa ń rán awo etí ẹ̀ ní òjò lè dún iná wọn sì máa ń dè bí wọn bá ṣe fẹ́ kó dún sí. Olúwo kábíyèsí Olúwo jóyè wa pé àti rán mú gángan bàbá wa Ọọ̀ni ìrìṣà kò sẹ̀yìn èékánná àwọn pé àti jẹ́ kábíyèsí Ọọ̀ni o àwọn èyí ni nígbà ojú ogun le àwọn èyí ni ọ̀rọ̀ jáde látàrí ọ̀rọ̀ tó ń fò lọ lọ́tọ̀ tó ń fò lọ lọ́sì bẹ́ẹ̀ ni. Àkọ́kọ́ àjọba nílẹ̀ Yorùbá ọba tó bá ń bẹ lórí ìtẹ́ ẹ ń fẹ́ jọba wọn a máa lọ káàkiri láyé lónìí ìbẹ́ ṣe ń ṣe nù ìsìn bẹ́bẹ̀ ńjọ́ náà wọn a máa lọ káàkiri àìdákùn ẹ ràn mí lọ́wọ́ tá lẹ mọ̀ tá lẹ lè pè tá lè lọ bá ìyún ẹsẹ tuntun nígbà Olúwo náà ó dé bẹ́ẹ̀ Olúwo náà ṣe bẹ́ẹ̀ nígbà bàbá wa Ọọ̀ni ìrìṣà ti dé náà ọ̀pọ̀lọpọ̀ náà ló ti lọ bá bàbá wa Ọọ̀ni ìrìṣà nígbà tí ìjọba ó lè wá sunkún bọ Olúwo nígbà tó Ọọ̀ni ìjọba ó lè wá sunkún bọ àmọ́ ń gbọ́ níjọba lónìí kò lè wá sunkún bọ ọmọ bàbá rẹ̀ lọ́jẹ́ bàbá ẹ̀ ló jẹ́ gbogbo náà la mọ̀ èèyàn tí ń du ọba pọ̀ ẹnìkan náà ní máa já mọ́ lọ́wọ́ bó ṣe já mọ́ bàbá wa Ọ̀wọ̀ Adé lọ́wọ́ ní ìsìn bẹ́ẹ̀ náà làwọn mí ọmọ fapájánu so Ọ̀wọ̀ Adé o ọlọ́ba lọ́ba ní o Àwùjalẹ̀ Aláké Ọọ̀ni Olúbàdàn kíní kankan kan ó wù mí o àwọn ọ̀tọ̀kùn nínú èèyàn ní o Ọlọ́run kádàrá rẹ̀ pò ní ó jẹ ni kódà kó mọ gómìnà tọ́lọ́mbá ní òní jẹ́ kò ní jẹ́ wàláì ọ̀sẹ̀ mi àbọ̀kàn mi ọ̀kan fọ́ pé kọ́ jẹ́ ni ti tóbi Ọlọ́run tóbi Ọlọ́run ṣùgbọ́n àròkàn ìní fẹ́ kún àsundà àròkàn ní fẹ́ kún àsundà níta fi ń sọ pé yìí bàbá wa ìyìn tó dó bá dé kò yẹ kó máa ríta ìdójútì ń pọ̀ nílẹ̀ Yorùbá akẹjáde ẹ̀yin bàbá wọ́ jáde àkùkọ ló sì fogbó orí rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ níjọ́ tí bàbá wa Ọọ̀ni ìrìṣà dúró lórí stéèjì tí wọ́n ń sọ pé àwọn lọ bólúwo nígbà tó mo lọ bá wọn lé mi ní bí ọmọdé Ọọ̀ni ìrìṣà ní ń sọ báwọn bóò ní Olúwo ò sí ní kàn wọ́n lábùkù ká mọ tá a mọ̀ sọ ká mọ tá a mọ̀ fi po ẹni ṣe Olúwo ò sí nọ́mbà 1 to 50 sí Ọọ̀ni Ààrẹ òpìtàn ní sọ̀rọ̀ mi ì sọ pé Olúwo kéré ẹ mọ́ sí mi gbọ́ o àmọ́ kò sí nọ́mbà 1 to 50 sí Ọọ̀ni ìrìṣà torí àkọ́kọ́ Lúwo Gbàgídà tí ń ṣe Ọọ̀ni kọkànlélógún ń ló bí Adékọ́lá Tẹ̀lú sádékọ́lá Tẹ̀lú nìkan ló bí ọ̀yà okay bí ó ti dúró ọmọ obìnrin làwọn èèyàn àwọn Ìwó lolúwù ó sì lọ ní 21 gbogbo àwọn tó ti wá jẹ́ bọ̀ nǹkan gbogbo ọjọ́ orí tí sì ń bẹ lórí Ìwó kè wọ 600 years ṣe flagi ni aláwọn ìlú bẹ́ẹ̀ tí ẹ ti wà ìlú tá a ti láwọn ọba ìṣẹ̀ǹbáyé tí ẹ ti wà ṣáájú ká tó tẹ Ìwó láwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé wọ́n lé lọ́gọ́rùn-ún 100 dáadáa ẹ dákun àbí Ọlọ́wọ̀ bó ṣe jọmọ Ọ̀rúnmìlà sọ yájú sí bàbá wa Ọọ̀ni ìrìṣà rí
àbí nígbà tí bàbá wọ Ọọ̀ni fẹ́ jẹ tí wọ́n bá lọ bá bàbá wọ lọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ ńgbà náà ẹ dákun mo fẹ́ jẹ kò sí tó burú àmọ́ tó bá ti jẹ tán ó ti di bàbá ó sì ń bẹ́ sóko ńgbà náà ẹ dákun ṣé Oǹdó Ìwó wọn kọ́kọ́ tẹ̀ ní àbí Oǹdó Ìwó wọn kọ́kọ́ tẹ̀ ní àbákúrẹ́ Ìwó wọn kọ́kọ́ tẹ̀ ní àbí Adó àwọn Àkókó ńkọ́ láwọn ìlú tó lọ fà Ẹ̀fọ̀n Àlàyé ńkọ́ Ìwó ni wọ́n kọ́kọ́ tẹ̀ ní àbígbò àwọn ilẹ̀ Ìbòkun gbogbo àwọn ilẹ̀ Ìjẹ̀ṣà Ẹ̀rìn gbogbo Ẹ̀rìn Ìjẹ̀ṣà náà ń bẹ o tó fi mọ́ Iléṣà Ìwó ni wọ́n kọ́kọ́ tẹ̀lé àbí Aké àbí Ìdó àbí Ifọ̀n ọmọ Bàtálá àbí Òòrè Ọ̀tún Èkìtì àbí Ṣakí Ògún Ọ̀rọ̀kin ọmọ Àsábàrí àbí Ṣẹ̀pẹ̀tẹ̀rí àbí Ìgbòho ká tó wá bọ́ sí ilẹ̀ Ìgbòmìnà Ìwó wọn kọ́kọ́ tẹ̀ ní àbí Ìlá Ìwó wọn kọ́kọ́ tẹ̀ ní àbí Iléegbọ́n ìlú ni Ìwó a sì láwọn tó ṣe pé orílẹ̀ ni wọ́n ìlú ni Ìwó èso orílẹ̀ àbí ẹ̀mọ̀ yàtọ̀ láàrin ìlú àtorílẹ̀ ẹ dákọ orílẹ̀ Ìwó oríkì ìlú Ìwó lẹ lè gbọ́ ẹ lè gbọ́ oríkì orílẹ̀ Ìwó mo mọ iye orílẹ̀ tá a ní o káwọn òyìnbó tó dé mo mọ iye orílẹ̀ tá a ní káwọn òyìnbó tó dé Àwórí Ọ̀tà mọdún tí ìlú Ọ̀tà ti ń bẹ bí mo ṣe ń sọ fún wa gbogbo àwọn wọ̀nyí náà wọ́n ń wárí fún bàbá wa Onírìṣà ẹ dákun ìnìyí pé ibi tí bàbá wa ti kó kùnú jẹ́ pé mo lọ bólúwo Olúwo lé mi bó lẹ́sìn wá rò pé Olúwo gbéra rẹ̀ nígbà tí bàbá bá ń sọ pé mo lọ bọ́ ọmọ mi lé mi pé mo fẹ́ súnmọ́ wọn kíní kankankan oore tẹ́ ẹjọ́ ṣera yín ọ̀tọ̀ à ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni à ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọmọ tí ń wáyé tipẹ́ ọjọ́ orí àbíkú òle tó ti bá bẹ́ẹ̀ ọgbọ́n tí ń wáyé tipẹ́ ọjọ́ orí àbíkú òle tó ti bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ó sì yàtọ̀ sọ́rọ̀ ìlú ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ à ń sọ̀rọ̀ ń pa ìlú ilẹ̀ Yorùbá ọba kan ń bọ ọ̀sà ọba kan ṣe Christian ọba kan ṣe Islam ìyẹn kọ́ làwa ń sọ ilẹ̀ Yorùbá làwa ń sọ̀rọ̀ Òtù Ifẹ̀ làwa ń sọ̀rọ̀ ń pẹ́ ọmọ Òtù làwa gbogbo wa pátá tá a bá tú lọ ìlú kan ní bàbá wa gbà wá ìlú kan bàbá wa ti lálẹ́ wù ìlú kan wọ́n ti gbé bàbá wa wá wù bí iṣu bàbá wa wá wù bí ìbẹ́pẹ yọ wá so nígbà tó wá so ó so èmi ó so àbúrò mi ó so ẹ̀gbọ́n mi wọ́n sá gbà pé Ilé Ifẹ̀ náà ni gbogbo àlọ́ tẹ́ kálọ̀ tá a bá pa yàtọ̀ sí ìtòlúwo ń sọ tòlúwo ní Ìwó ní ilé ìlú ti bẹ̀rẹ̀ ìyá rẹ̀ sì ní 21 Ọ̀ọ̀ni àtọ̀sáà ló èèyàn o ṣùgbọ́n ìta ṣe ń kọ̀kọ̀ kí ni ń dé gbangba sí àwa tá a jẹ́ blogger àtàwa tá a jẹ́ jòyè àtàwa tá a dẹ̀ mọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwa náà ń gbé ta ọ̀dà wọ́n fẹ́ jẹ sẹ́kítírì wọ́n fẹ́ jẹ gbá kí lọ́kàn yín táwọn bàbá wo ọba lè pé síbi tí wọ́n ń pé sí ìdójútì ní fáwọn gan kì í ṣe fáwa ìdójútì ní ṣe sojú wọn dáadáa náà ṣe sojú wọn dáadáa ìbápa ara yín lẹ̀ ń dù Fúlàní ń pa wá láti yẹjọ́ wọn bẹ gbogbo inú igbó ìbímọ tó dẹ̀nkù lẹ fi ń tọ́ka ńbẹ̀ bá wá ń jà àwọn ọ̀dẹ̀ tó lóye àwọn náà wà á mọ kí la kàn mí pẹ̀lú àmọ́ káwọn ó sòdodo ọ̀rọ̀ ni èwo kí ló ta yín la ń bi ọ̀rọ̀ wa kí ló ta yín la lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti pè pàdé tẹ́ ẹ pè nígbà wọn pa ọba 3 4 kankan ṣe ẹ tó rí mi pè mọ́ kí ni rìsọ́ọ̀tì ṣé wọn ò tó máa pààyàn
gbọ́yé káàmpù tán láwọn Fúlàní ti nílẹ̀ Yorùbá páwọn ọmọ sọ̀sẹ́ kí la ṣe sí èyí bá ṣe bò ẹ̀kẹ́ diwọ́ ni gbogbo yín lẹ̀ ń gbowó stéètì lẹ̀ ń gbà l'Ábùjá ẹ múra sí ibi tẹ̀rí tẹ̀ fi ń sáré kíkíkí ẹ̀jẹ̀bẹ̀ iná ni tó bá ti wá jọba ń sọ pé ọwọ́ ìjọba ọ̀run ó ń tanra rẹ̀ gbogbo ọlá tó fẹ́ lò lè ló lò láyé nígbà ọba wọ sàárè lọ́mọ̀ pọ̀ ráyé wá ìbápẹ́lẹ́ la fi ń pẹ́ra wálé ọba wájà ọ̀wọ̀lẹ̀ kẹ́yìn náà ni ọ̀wọ̀lẹ̀ kẹ́yìn ni gbogbo ìlú ń dàrú iṣẹ́ tó ń ṣe nu tẹ́ ń dálẹ̀ nu Fúlàní sì tó ń sọ wa nígbà wọn bá tó strike lójijì nísìn àtò kígbe àbá tó dákẹ́ fẹ́ láti kọrin Sọfin and Smiley ìjà dákun a fẹ́ gbogbo eléyìí láwùjọ ẹ̀yin lọ́balọ́ba èyí tó yẹ ká wá kó ọ̀rọ̀ bá ẹ mà bá wá tó ọ̀rọ̀ yìí èyí lẹ́ ń ṣe báyìí lójú àwa tá a sì jẹ́ mùsùlùmí tá a jọ mọ̀ wò àmọ́ ní kèfèrí lọ ní ẹlẹ́bọ lọ ní ìtòlúwo ń ṣe ń dá lójú wa lójú àwa tá a sì wà tá a fẹ́ràn òní a ní torí ìsìláàmù ní jihad lolúwo fẹ́ dálẹ̀ ìyí tí wọ́n sì jọ ń ṣe láàrin ara wọn nígbà tó bá délẹ̀ náà ni ìjọ wọn bá jọ ń pa democracy sọ sápò àní gbọ́ níjọ wàhálà bá wá dé àwa ni wọ́n wá ní jẹ́ àgbádùn ṣèlú là ń ṣe ẹ̀yin náà lẹ́sìn bàlújẹ́ débi tó dé ìtẹ́ dálẹ̀ ń jọ sí sẹ́rí ẹ̀ àmọ̀tán ó àsìkò ọ̀rọ̀ sì tí ìtóni ìtẹ́ dálẹ̀ tẹ́ fi kọ́ ọba aṣọ̀tàn rẹ̀ iná orí ibú títẹ́ dálẹ̀ ìní wọ́n bà nǹkan jẹ́ wọ́n dá nǹkan rú wọ́n fọ́ ògo wa pátá àwa la wá dẹrú la wá digbá àwùjọ lọ́wọ́ àwọn Fúlàní lọ́wọ́ àwọn tí ò níran tí ò nípìlẹ̀ tí ò ní gbòǹgbò ní ìta ń pè Nàìjíríà gan wọn ò ní gbòǹgbò minority ní wọ́n control majority Yorùbá ní black race tó pọ̀ jù tí population wa pọ̀ jù please you can go and watch the bigger than Africa tẹ́ sórí Google bigger than Africa ẹ lọ wo ìbáwọn ọba wa náà wọ́n sọ wá dì báyìí ibi ìjẹkújẹ àtàjẹ àjẹbánu tẹ́yìn tí gbogbo èèyàn bá nílé sọ òpìtàn ò ní sọ ibi tẹ́ ẹ bá wa dénú ibi ọ̀fọ̀ ọlẹ̀ ẹ bára yín jà èmi jọ èmi ò jọ ẹ bára yín jà àwọn èèyàn ẹ tó fẹ́ dé ní ìsìntẹ́ tó máa bẹ̀rẹ̀ ẹnìkan lọ jẹ ẹnìkan lọ ìlọsíwájú wo lẹ fi mú wá ẹ ti kó wa kó olùkọ ẹrú tẹ kó wa sí ṣé bàbá tèmi ló kó wa ibi tá a ṣe wọn ń jọba ọmọ ìwé mi ìbá ilé bàbá mi ṣe ilé ọba ṣé bàbá tèmi ló kó wa síbi tá ẹ̀yin náà lẹ kó wa dé ibi tẹ kó wa dé òsì tá a ṣe ní 18th century 19th century tẹ́ fi fọ́ gbogbo ẹ̀ lójú náà ni orí ẹ̀ lòyìnbó káwa mọ́ tẹ́ fi wá fokùn sí wa lọ́rùn iná ẹ̀ látó ti bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀rẹ̀dẹ̀ òsì èmi ni gbogbo gàràjì eyín ọjọ́ ìbẹ́yìn lẹ̀ ń kó dúkìá jọ béèyàn bá jọba ní ìsìn tó ń tàn tí bá ń yálé gbé tó bá jọba owó ti dé níbo lẹ ti ń rówó ẹ̀dá akọ kọ́ńpìnì yín nítorí tẹ́ ń torí ẹ̀jọba nù ẹ̀dá akọ iléeṣẹ́ yín tẹ́ ti ń rówó àtẹ̀ntọ́jọba tó lóun ò jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ nígbò wá agbára ti dé níbo lẹ ti ń rí àwọn tẹ́ ẹ ti wájú nù wọ́n tẹ́ ẹ ti wájú nù ẹ̀yin bàbá wa torí àmọ́ bá ṣe bẹ̀yìn àmọ́ bẹ́ẹ̀ ṣe lè kẹ́ bá tí wàá gẹ́tà gbé wá bá yín ṣe bá wa yẹjú ẹ̀ àní ẹ gbà wá lọ́wọ́ àwọn Fúlàní tí wọn òjò lóko lóko tí wọn òjò lódò lódò tí wọ́n ń jiyàn gbé lójoojúmọ́ ẹ lọ wo gboléèwé wa nílẹ̀ Yorùbá ẹgbẹ́ òkùnkùn ló kún bẹ́ẹ̀ ẹ̀ rí nǹkan kan ṣe sí mo wá gbé kúrò ní ọgbà léèwé láàrin ìgboro ẹ lọ wo ìpínlẹ̀ Ògùn yìí ló burú jù nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn dé ẹ lọ wo tẹ́ fojú ara wọn rí nípínlẹ̀ Ògùn ọmọ tí ọgbà léèwé kọjá ń ṣẹgbẹ́ òkùnkùn tẹ́sí faramọ́ ń pakúpa ebi àti ẹ̀ tí ráwọn àfáà náà tẹ́ ń ṣe wá sí pé ẹnìkan inú ẹgbẹ́ kan ló wà ẹnìkan inú ẹgbẹ́ kan ló wà kí wọ́n ń bára wọn ṣe lẹ́nu àfáà
ẹgbẹ́ tó wà ní gbangba ní òòrè ayé yanjú yìí, ẹgbẹ́ tó wà ní òkùnkùn ló lò wọ́n yanjú ayé. Lẹ́nu àfáà kò déédéé rí bẹ́ẹ̀. Àlùkùránì ní pé púpọ̀ nú àwọn èèyàn ti lọ pẹ̀lú èrè, díẹ̀ báyìí ló kù tí ó jèrè. Bí èèyàn ṣe rí nu ẹjá padà ságége. Bẹ̀rẹ̀ mi orin tí mo kọ níbẹ̀rẹ̀ ètò yìí torí yín ni, mo sì gbọ́ orí yín lẹ́nu bàbá yín àfà Áfíríkà Sheikh Adam Abdullahi Al-Ilory Al-Afriki. Nílẹ̀ Yorùbá wọn ò pe àfáà kan ní Al-Afriki, èmi ò mọ̀, àmọ́ táwọn tó bá mọ̀ tí wọ́n bá lè sọ ṣáájú Sheikh Adam. Mi sì rò pé lẹ́yìn Sheikh Adam mo ti gbọ́ mi sọ pé bóyá náà àwọn àfáà Ọlọ́run tó ti fún wọn ní ìmọ́lẹ̀ kí wọ́n hàn káàkiri ayé, àmọ́ èèkàn ní Sheikh Adam. Ẹnu wọn mo ti wá gbọ́ wákà yìí pé à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹ̀gbàgẹ̀ o. Sheikh Habib Mudiru Morikas à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹ̀gbàgẹ̀. Àjànàkú Tonigbo lè nìkan dá gbógbé à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹ̀gbàgẹ̀. Tẹ́rẹ́sì tẹ́ fi ìsìláàmù ṣe, tẹ́ fi ìsìláàmù lẹ Yorùbá ṣe lórí social media, gbogbo blogger wọ́n wá ń gbé, wọ́n wá ń gbọ́rọ̀ yín, wọ́n wá ń gbọ́rọ̀ yín. Ọmọ kí ọ̀dá, alájọgbé ọ̀dá, àwọn ẹbí yín ọ̀dá, ẹ̀yin nìkan lẹ dá. Ẹ tó sọ débi pé ńgbà tí ọ̀rẹ́ yín àwọn àbúrò yín ẹ tó wá pè wọ́n lára àta, ọmọ ìyá yín ń bẹ́nu wọn o, àwọn ará àta tá àlékọ́ wá ṣe làwọn náà tó bá fẹ́ sọ di tiwọn. Ìyún ló jẹ́ ẹ tó lé wọn. Àbá subhanallah. Kódà òní ẹ̀yin ọ̀lẹ́ ẹ̀yin gbogbo inú àwẹ̀ ọdún tó lọ ààrí tẹ̀síìrì gbọ́, rẹ́dẹ̀rẹ̀dẹ̀ náà lánàá, ìdúnta rẹ́dẹ̀rẹ̀dẹ̀ náà lánàá, ìdúnrí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ náà lánàá, ìdún ọ̀run rẹ́dẹ̀rẹ̀dẹ̀ náà lánàá. Ìtọ́lọ wọ́n fọ̀rọ̀ ó ṣe ìjáàbù nígbà ọ̀yá wọ́n bọ́ síbi ìtàn ilẹ̀ Yorùbá, nígbà ọ̀yá ó di bí àdíìsì, nígbà ọ̀yá kò sáàfáà níwò, kódà gbọ́ tó yá wọ́n tiẹ̀ níbi kìíní tá a ṣe fún bàbá wa Àwùjalẹ̀ wọ́n tiẹ̀ gbàgbé kò sáàfáà ń bàjẹ́, kódà wọn ò mọ̀ parọ́ bítà. Bẹ́ẹ̀ ṣe ń bú gbogbo àwọn ọmọ kéwú, bẹ́ẹ̀ ṣe ń sọ̀kò òbí tẹ́ ń sọ̀kò ọ̀hún. Àgbà máa ń gba nǹkan mọ́ra ni. Wọ́n ní inú burúkú làgbà ń ní, àgbà yìí lọ́rọ̀ burúkú lẹ́nu. Àgbà máa ń gba nǹkan ni. Ìdí ń fi pé ní àgbà iná ẹ̀ ni pé ẹni tó bá lè gba nǹkan tí ó látẹ̀mọ́ra, ó ti ní ìrírí, ó dẹ̀ lámúmọ́ra, ìdí ń pè lágbàánu. Tó pé yóò gba gbogbo ẹ̀ mọ́ra. Torí pé ìwọ tá a fẹ́ ní kó wá yanjú ọ̀rọ̀, èyí tó wá jẹ́ ìtìjú, ẹ̀rí pé mo sọ pé ó yẹ kí ìjọba ó declare state of emergency lórí wáàsí àwọn àfáà. Kò yẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé tí Sheikh Habib ń ṣe ìdójútì gbátá gbá àti ìranù gbá àti òsì gbá, èyí tí ó jò yé yín ni. Kò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ìranù gbá ni Sheikh Habib ń ṣe ní tẹ́fsìrì tí wọ́n ń ṣe. Ẹ ṣe sẹ́rí nínú Ramadan àwọn ọmọ ilé kéwú wọn èé lọ fún ọlùdé, gbogbo ọmọ ilé kéwú pátá wọn èé lọ fọlùdé tẹ́ mọ́mọ́ríkàsì náà, torí nínú Ramadan ni wọ́n ṣe ẹ̀sàm fún wọn. Ṣẹwárí tẹ́fsìrì àlùkùránì tí a máa ń ṣe nínú Ramadan fáwọn mọ́dírásà àwọn ilé kéwú yìí, wọ́n fẹ́ kí àwọn ọmọ ọ wà lára àwọn sílábọ̀ọ̀sì àwọn ọmọ ilé kéwú ni o, kí wọ́n mọ̀ pé bá a ṣe ń ṣe wáàsí rè, bá a ṣe ń sọ̀rọ̀ ní gbogbo bá a ṣe kùránì ní ẹ̀kọ́ tí kùránì ń kọ́ wa ní. Láti yọ ọmọ ọdún, bó bá ṣe pé ọmọ ọdún 5 ìní ọmọ ilé ẹ̀kọ́ mọ́ríkàsì tó kéré tó ti bẹ̀rẹ̀ dórí ẹni tó dàgbà jù tí wọ́n fi ń jáde láti primary 1 ní o dé primary 10 ní o dé primary 7 ní o, iye primary tá a bá ń lò ń bẹ̀ gbogbo wọn náà wọ́n wà ní mọ́sálásì. Ìjọba sì lajú lẹ̀, Sheikh Habib sì ń sọ nonsense lójú àwọn ọ̀dọ́.
nílé ẹ̀kọ́ sílé ẹ̀kọ́ ni náà secondary dead medical sí táwọn yẹn secondary school ní kìí ṣe university bẹ́ẹ̀ yẹn bá jáde ń bẹ̀ yọ ẹsẹ̀ lọ university ni equivalent to secondary school ní níjọba gbé sí láwọn ọmọ tó ṣe pé wọ́n yẹ̀sẹ̀ ń jí bọ̀ primary ń bẹ́ẹ̀ secondary ń bẹ́ẹ̀ bí medical sì ṣe rí nìyẹn so àwọn ọ̀dọ́ yìí la wá ìta wá ń ṣe lójú wọn rèé ọ̀rọ̀ ẹbí wa ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ àwọn àfáà ọ̀rọ̀ kìíní kan ọ̀dá ilá wa fi gbogbo tẹ̀sírì tá la fẹ́ fi káwọn ọmọ lẹ́kọ̀ọ́ la fi ṣe tẹ̀sírì ní iléeṣẹ́ káyọ́ ọmọ wò tẹ̀sírì àdúgbò ń bẹ tẹ̀sírì agboolé ń bẹ tẹ̀sírì ọjà ń bẹ tẹ̀sírì pèmí náà mo ní mọ́sálásí mi ń bẹ àmọ́ àwọn tẹ̀sírì ilé kéwú bíi mádùlì àràbí dárúdáwà kàràṣí àwọn ilé kéwú bẹ́ẹ̀ tó fi dé ti bàbá wa ṣe kàmáàlì tẹ̀sírì bẹ́ẹ̀ ó ní tó lè jáde ń bẹ̀ ní ọwọ́ aṣọ lágbájá ń bọ̀ ọjà lágbájá fẹ́ abẹ́rẹ́ gún mi lágbájá tàmí lọ́fà ìyún kọlà ní ọwọ́ sẹ́ńtẹ̀p sírí tọ́ bá mọ̀ pọ̀ fẹ́ ṣe yìí jókòó lé rẹ wọn àpọ̀ fẹ́ wá sórí social media ní bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe tẹ́lẹ̀ wọ́n mọ́ bọ́ ṣe ìjọba ìpínlẹ̀ Èkó sì ń wòran tó bá ṣe pé secondary school kan ìní principal school ti káwọn ọmọ ẹjọ tí ń ṣọ̀ṣìun kí ni ìjọba ó ti ṣe so gbogbo àwọn ọmọ tó wà nílé eke òun wọ́n èso ọmọ ìjọba wọ́n èso ọmọ Nàìjíríà ẹ dákun ẹja ló làákàyè so lójú àwọn ọmọ kéékèèké náà please ẹ lockdown ti sẹ́yìn ó yá èérí tẹ́ máa ń gbé kámẹ́rà tẹ́ máa ń ṣọ́ àwọn ọmọ yẹn àwọn tó bá ti dé senior class àwọn ni wọ́n ń lo fìlà pupa àwọn junior class àwọn ni wọ́n ń lo fìlà funfun aṣọ blue náà gbogbo wọn jọ ń wọ̀ so ìta ń ṣe lójú àwọn ọ̀dọ́ nìyẹn ẹ̀kọ́ tá a fi ń kọ́ wọn nu ẹ rọ́jú fúnra yín ẹ ṣe sùúrù fúnra yín ẹ sì ké gbogbo útúbà lọ́jọ́ ọjọ́ Jímọ̀ òǹdà wọ́n fẹ́ ṣe mọ́ríkàsì lẹ́tí ń fàdó síra yín lápò lẹ́tí ń sàǹkan síra yín lọ́wọ́ á jẹ́ pé tẹ̀sírì Ramadan lẹ́tí wá ń ṣàlàyé fún wa àti gbogbo àlọ́ yẹn níbo tẹ́ ń pa ewì tá ẹ̀wì Sulaiman ọdún mẹ́rin níbẹ̀ láàrin Sheikh Habibu àti Sheikh Farouk o wọ́n bí Sheikh Habibu ní 1958 wọ́n bí Sheikh Farouk ní 1962 sẹ́yìn méjì wá jẹ́ bí ọmọdé ẹgbẹ́ gègélé ẹ̀yin bàbá over 60 sáwà lẹ́ẹ̀mọ́ tẹ́ ń ṣe ọdún mẹ́rin ní ti ń bẹ láàrin yín àwà lẹ́ẹ̀mọ́ tẹ́ ń ṣe àtẹ̀yẹ ẹni tó fàdó ni o àtẹ̀yẹ tí ó fàdó ni o kò wá síbi tẹ́ ẹ lè pé sí gbogbo àwọn àgbà wọn lágbà kì í wà lọ́jà bíi ti Ìlọrin kọ́ kó rí ọmọ tó tún ọwọ́ báwọn àgbà ṣe jókòó nítorí àwọn ọmọ tó tún ń wọ́ ní Ìlọrin àwọn olóyè àgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ fún bàbá wa Emir ìlú Ìlọrin àwọn olóyè àgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ Balógun mẹ́rin Yorùbá jẹ́ méjì Fúlàní ìkan Gàmbàrí ìkan oyè kejì ọba tó bọ́ sílé Àfọ̀njá nídìí àpẹ méjì tó bọ́ ọbẹ̀ ọ ń jẹ́ pé Yorùbá mẹ́rin ní bẹ́ẹ̀ lẹ́yìn náà a ní ìmáàmù àgbàlẹ̀ Ìlọrin a sì ní mufasiru àgbà àfàgbà gbogbo wọn bẹ́ẹ̀ Ìlọrin wọn ò lè yanjú torí pé mùdírù mọ́ríkà ṣẹ̀mọ̀ pé atóbi mọ́ṣẹ́ bá wí lòun òun lọ dàgbà jù ńgbò tíjọ́ mọ́ Sheikh Adam bàbá rẹ̀ ló mú ìsìlámù wá Sheikh Adam ló mú ìsìlámù wálẹ̀ Yorùbá dọ̀rọ̀dọ̀ ṣé bí Sheikh Adam ti ṣe nu ọ̀ọ́bí rẹ̀ ìsìlámù ń bẹ lágége kí Sheikh Adam tó dá gége mọ́sálásí nígbà Sheikh Adam ó dá gége kìí ṣe mọ́sálásí márùn-ún ní bẹ́ẹ̀ dábàá sọ pé nígbà Sheikh Adam dá gége lọ́yẹ̀sẹ̀ wá mú ìsìlámù wá gége ìbáwọn ẹlẹ́bọ tẹ́ ẹlẹ́ǹgbógun tí náà kọ́ wọ́n ń talẹ̀ fún yín gbà lẹ́ ẹ sì ní àmọ́bẹ̀ ẹlẹ́bọ sí à ń ralẹ̀ lọ́wọ́ wọn àfi ń kọ́ mọ́sálásí àfi ń kọ́lé àfi ń kọ́ ṣọ́ọ̀bù àfi ń kọ́lé ege ẹ sì ní àmọ́bẹ̀ ẹlẹ́bọ sí bí bá ṣe wọn lọ́wọ́ jù máa lọ táà bá ní báwọn ṣe á sì fi nǹkan wọn lẹ̀ foríjì mi àti pé àìwá ní já gbádùn
gbogbo kí àwẹ̀ ó tó dé gbogbo òrùta rò pé bá wọn yẹjú ni gbogbo wàhálà tí ń dálẹ̀ gbogbo táwọn àwọn aláìlẹ́kọ̀ọ́ ní Islam ń dálẹ̀ àti gbogbo táwọn tó jẹ́ olórí sàǹfà bóò la ṣe sọ̀rọ̀ ọ̀fẹ́ bóò la ṣe tú tírà fún wa tọ́rọ̀ bá rí báyìí bóò la ṣe eyín ọ̀kan yín kòkó ọbẹ̀ yín lọ́kẹjọ kàn yín kòkó ọbẹ̀ yín lọ́jọ́ kàn yín dẹ̀rẹ̀dẹ̀ òsì ṣebí Sheikh Adam lóòótọ́ akíní Sheikh Adam níbi ọ̀rọ̀ ó gbìyànjú púpọ̀ fún àlàáfíà ilẹ̀ Yorùbá tí ó dá ṣé àbíbù bẹ́rẹ̀ mi ọmọ gbọ́ ọ̀rọ̀ Sheikh Adam tó bá lọ tó bá bọ̀ káàjọ kan là wá ń ṣe àlá káàjọ kan là wá ń sọ àlá ẹ má jẹ́ wọ́n yà wá sọ́tọ̀ọ̀tọ̀ káàjọ kan là wá ń ṣe ẹbí ẹbí lọ́tọ̀ ọmọ ẹ̀yà lọ́tọ̀ ọ̀rẹ́ ẹ̀yà lọ́tọ̀ ẹ sọ ẹni tí ọba tiẹ̀ wá nílà káyè yóò tiẹ̀ ròyìn pé bàbá Sheikh Farouk oníkíjìpá yóò tiẹ̀ rò pé bẹ́ẹ̀ bàbá rẹ̀ ṣe àáfàá àbí ò tiẹ̀ mọ Sheikh Adam rí ìtàn táwa yìí mọ̀ tí ò rújú títàn ilé oníkíjìpá ò rújú kódà ẹlẹ́ẹ̀kejì ìjà rí nǹkan fẹsẹ̀ lé ẹni tẹ́ ẹ sì ń bá jà yìí àsọ pé tẹ́nìkan ṣe dá àbí tẹ́ni àná ẹ̀mí ayé mọ̀ ni àná ẹ̀mí à kí nẹni ọsọ nínà Yorùbá ní kọ́mọ̀ bá ṣe kí ni kọ́mọ̀ bá nẹni ọlọ́ba wọn ò lé ń lù fún yín ẹ̀yin náà sì lè kú òǹlù fún wọn èmi ọ̀sọ́ ìpè bóyá gbá àbáwo kí lọ́kàn wá wọ́n fàdó sí yín lápò ẹ kó ẹgbẹ́ra yín lọ kóòtù tí ọ̀bẹ kí n ti ẹ lọ ilé ẹjọ́ wọ́n dáná dó sí sórí social media lẹ́ẹ̀tì yanjú ẹ̀ ni wọ́n fàdó sí yín lápò wọ́n ṣe kinní kankankan ọ̀rọ̀ 2022 lẹ́ẹ̀tì ìwà rí yanjú ẹ wá múra ń gbàwé eléyìí dé agbámọ̀ gbà nǹkan mọ́ra ni yín tó ń du èmi ojú pé tẹ́fsìrì yẹn lọ mọ́níkàsì ju bí ẹ ṣe bí ẹ rẹ́dẹ̀rẹ́dẹ́ tá à ń ṣe yìí lọ gbogbo ayé ló ń wò mo ṣe ètò mo láwọn Christian àwọn tó jẹ́ olórìṣà wọn a máa lọ gbọ́ tẹ́fsìrì bàbá wa Sheikh Adam ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian dẹ̀ pè mí pé wàláhì àwọn máa ń lọ sí Agége láti lọ gbọ́ tẹ́fsìrì bàbá tí wọ́n bá rí ẹ̀ báyìí gbogbo èèyàn ní máa rẹ̀ kọ́kọ́ ẹ̀kọ́ wò la wá rí kọ́ lọ́dọ̀ ti yín báyìí ọ̀rọ̀ Sheikh Habeeb dẹ̀ dàbí àwọn eléégún ni ọmọ gbọ́ ò lè ṣe bí bàbá rẹ̀ eégún náà fẹ́ ṣe bí bàbá rẹ̀ mọ́ kábùkù ẹ wo yìí tí ń bẹ fún Sheikh Adam ẹni tí òkè mọ́ríkàsì gan ló mọ́ríkàsì àwọn ilé bàbá yìí lọ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run bàbá ọ̀wá ọ̀tá ọwá ọ̀rẹ́ ni gbogbo àwọn tó dìtẹ̀ wọn bàbá yìí jẹ́rí wọn Ọlọ́run sì fàlùbáríkà sí mọ́ríkàsì ṣé mọ́ríkàsì lọ́wọ́ kọ́ dé ni kí wàá ní kíkàrà ṣe ó ṣe ẹni tí wọ́n gbé pàkọ́jú odò tó lòun fẹsẹ̀ sọdẹ pẹja kí ni kíkàrà ṣe ó ṣe ń bàdàn. bàbá Sheikh Adam wọ́n sì lọ káàkiri wọ́n nípa kò sí ìlú kẹtẹ bá dálé kéwúlẹ̀ tàbí náà bá ti gbúrò nǹkan kan nípa ìsìláàmù wọ́n lọ wọn ò sì torí ẹ̀ bá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jẹ́ gbogbo ọba ni wọ́n ń fún níyì ní wọ́n fún lápọ́nlé. Sheikh Adam ṣe tíra wọn sòdodo ọ̀rọ̀ Sùúlù Gàmbàrí ẹ̀mí àlọrin ìgbà náà wọ́n jọ lérí síra wọn ṣèbí tán náà lẹ́fẹ́ máa yí padà tẹ́jọ lérí síra wọn tó lóun lòun ọ̀ jẹ mọ́sà Sheikh Adam lèmi ní jẹ mọ́sà rẹ̀ ìjọ tó kú kí ni Sheikh Adam wí ọba yìí kú bí àwọn bàbá rẹ̀ ṣe ń kú ẹ̀yin ò lè wá yí sáwọ̀ àmọ́ tí wọ́n jọ sọ́njọ́ náà àmọ́ tí wọ́n sọ débẹ̀ ọba yìí kú bí àwọn bàbá ẹ̀ ṣe ń kú ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ náà wọ́n kú kèfèrí tẹ́ ń parọ́ ṣebí bàbá wa aláàyá ó ní bàbá ní láti Ìlọrin tó fi lọ dé Màdígùrí wọ́n ní ẹ́míà mẹ́rin péré ìní ò sí nínú ẹgbẹ́ awo nígbà tí bàbá wa aláàyá sọ àwa mọ̀tàn mo sọ fún yín pọ́ máa fà ní mi ọ̀rọ̀ ìgbà ẹ̀kúlé ilé wa iwájú ilé wa ni ó gbà bí mo ṣe jáàrí òpìtàn ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n bí mi inú ìsìláàmù ilé àfà wọ́n sì bí mi ọmọ Mọ́tàlá ní mí iná ló sì jẹ́ mi ọmọ iyì Sheikh Adam dollars mọ́níkàsí náà làkúlẹ̀ gbọ́ wá sí yín mọ́ ní ìsìn nígbà táà nílé mọ́ ọmọ ọdọ̀ pé kọ́ á máa gbọ́ wá sí àwọn ọmọ mi ó dé Akíndọ́lá mi dé láti Kano ó ní láwọn ọmọ tẹ́mi ti ròyìn mọ́ríkàsì fún tí mo ti ṣe owó rẹ̀ mú ní á pé kó lọ wà ní mọ́ríkàsì ló bá lọ o bó ṣe jẹ́ pé gbogbo wa ní Mọ́tàlá yẹn Mahadulẹ̀ Àràbí là ń lọ
tọ́mọ mi ò bá lọ Karachi tí ò bá lọ mahadule arabi tí ò lọ Morikas ètò tó kù ní kó lọ sí Daaru Dawa nísọlọ nílé ké bàbá Mustapha Sugulul ká tó wá sọ àwọn ilé ké bẹ́ẹ̀ tó ń bẹ àtàwọn míì tó ti dìde lára wọn. Kí ló dé nígbà ọmọ mi dé ní kí wà gbogbo ilé ìbáyìí mo ní sọ ti rí báyìí ní àwọn òléwò àwọn aláṣẹ rẹ kọmẹẹdì ẹ fọwọ́ ọmọ lòun ò lè wò yín mọ́ ọmọ wa lu ọmọ tíá bẹ̀rẹ̀ mi ọmọ mi èló lòun ò lè wò yín mọ́ àbẹ́mi ní ètò ṣe bẹ̀rẹ̀ mi náà ẹ tó lè lẹ́ẹ̀bẹ́mi náà tán pẹ́ ẹ̀mọ̀ mi rí o tó bẹ̀ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ìpa ìtàn bá a ṣe tán ìtàn ilé yín sọ à ń wí ẹlẹ́yà àti Sheikh Farouk ìjọ ṣẹbí bẹ́ẹ̀ bá jẹ́ bí tí èsè àtọ̀ kan náà agboolé kan náà lẹ ti jáde jẹ́ bí nílùú tún jẹ́ bí nínú ẹ̀sìn àbá àgbàlagbà yìí ṣe kí ló bá yìí wà náà. now ó gba àwọn ọ̀rọ̀ tẹ́ gbogbo yín wá ń padà sí nípa ọ̀rọ̀ Sheikh Farouk oníkíjìpá ṣíṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ bí 20 ọdún ọ̀rọ̀ bí tó ti lé 20 ọdún sẹ́yìn ọdún 15 sẹ́yìn nígbà gbogbo àwọn àfáàlì súnà ń takò níbo gbogbo yín wà nígbà náà. òun fún yẹn ojú màálù 16 ojú kinní kan bẹ tí èyí àwọn èèyàn. nígbà yìí Sheikh Farouk Tijaniya ni ó ń tọ̀rí kà ní oníṣúfì ni àwọn èèyàn máa ń fẹ́ náà ń kà yìí. àáfà àtàbà sí lọ ẹ fún wa ní náà ń kà lé ò tí ì lọ ṣe wáàsí fáwọn ọmọ ẹlẹ́ran àbáwọn ọmọ ọlọ́kọ̀ ni. ó tí lọ sí wáàsí fáwọn ọmọ ọlẹ́ran àbáwọn ọmọ ọlọ́kọ̀ wọ́n máa bá parí tán ẹ̀bí gbogbo ẹ̀ náà lámẹ́jẹ́ bá lọ sí wáàsí fáwọn ọmọ mọ́tò tí wọ́n jáde tí wọ́n béèrè àwọn ò ti jú láti béèrè tó bá fẹ́ béèrè àfá ẹ̀ fún wa ní nǹkan ẹgbà ẹ lọ sílé lójú àwọn gbogbo àwọn èèyàn àwọn jàmáà àlì súnà ló ń takò kò sí àfáà tó ṣe pé kèé ṣe àlì súnà tó takò èwo ni ọ̀la sì rí lọ́nu gbogbo yín náà ni tẹ́ bá kó gbogbo yín jọ tẹ́ bá ní ẹ máa bọ́ra alẹ̀ àfáà mi ò bọ́ra alẹ̀ àhọ́ ni bẹ́ẹ̀ dá sì so tíà tó so ń dè tó so fúnpá yóò fàyè lẹ́ǹjọ́ kan ni so mọ̀ bá gbogbo yín mọ̀ bá wíńjọ́ náà lọ́hùn nígbà ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ẹni kéèyàn jáde ọ̀rẹ́ndà apology ẹ̀ tó wá ní pé kínní kankan ìyìn tó bá ti lọ ó ti lọ ọlọ́run náà sọ lọ́rùn wá pé téèyàn bá sẹ̀mí tó bá túbá ìmí ọlọ́run foríjì lẹ́yìn ìgbà tí bá tó wá foríjì tán nítorí wá kẹ́ ẹ nígbà tí èsì pa ya wèrè inú bo wọn bí àwọn baba ńlá ti wá sí ẹni tó ní kẹ́yìn ọmọ ka bàbá rẹ̀ 3 ìwọ náà wàá ka bàbá rẹ̀ 20 ka bàbá rẹ̀ 20 tó bá ṣe ìsìláàmù ka bàbá rẹ̀ 10 tó ṣe ìsìláàmù bàbá rẹ̀ 10 tó ṣe ìsìláàmù tí èsì pẹ́ bọ́lá fi bí wàá ka bàbá rẹ̀ 10 tó bá ṣe tí ìbá ṣe pẹ́ bọ́lá fi bí sọ́lọ́ wọn wàá bí wá ní tiwọn wàá lẹ́ńzálì ńzálì lámúnzà akọlọ́lọ́run wínú àlùkùránì kí ló dé ẹ wá já gbádùn ẹ bá sì wí ẹ lè ṣe Yorùbá o èdè Yorùbá yìí náà lẹ ń sọ ìsìláàmù lẹ Yorùbá yìí náà lẹ ń bá jẹ ọ̀rọ̀ ilé náà lẹ ń gbé wá ta wá di pé àwa ń bọ̀ ta ẹ ń búra ẹ ń gbé Kùránì ẹ fi ń búra ẹ ń gbé kinní kan ẹ fi ń búra èmi mo gba mufti fún ṣe rí ìkẹlẹ́nu àáfà èmi mo gba mufti fún òun kọ́ lọ gba mufti fún mi bó bá ti ṣe pé wọ́n lọ bá gbà fún kí lọ́kàn wá nígbà tí ń dùn fún yín lẹ́jọ́ ń gbà fúnra yín nígbà tí ń dùn fún yín ni lẹ́jọ́ ń gbà fúnra yín náà ni kí ló dé ilé ayé ò le tó báyìí náà ilé ayé ò le tó báyìí igi kan ò lè dágbó ṣe always ẹ máa cause problem ẹ bá tọwọ́ bọ̀ tí ẹ bá ṣe mí náà tí mo dá yín padà pé ẹnìbo oníbodè ń bẹ́ ń bì ẹ tọwọ́ bọ̀ tán ilẹ̀ Yorùbá ẹ ń da gbogbo ẹrú Ìlọrin ẹsẹ̀ ilẹ̀ Yorùbá o Ìlọrin ẹsẹ̀ ilẹ̀ Yorùbá o Ìlọrin bàbá yìí sì ní Ìlọrin ilẹ̀ Yorùbá ni ẹ wí ẹni ẹ ládẹrin pàṣìn àlògbé àlọ́ làwọn ń pa ìtàn làwọn ń sọ ìlú ni pé Sheikh Ádámù náà ń pa àlọ́ tọ́sọ́nù tí Sheikh Ádámù dáko àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìtẹ́ máfọ̀jà nínú tírà rẹ̀ àwa gbé tí àjáde ake gbogbo ayé gbọ́ àní bẹ́ẹ̀rẹ̀ mi èmi ò ẹ wá kétì yín kẹ́ ẹ sì fa kí gbogbo ayé gbọ́ nígbà tí ẹ ti gbọ́ Yorùbá yanjú táwọn àfọ́bà máa wí ní ìsìn
ọmọ gbọ́ ẹ kà á fún wa ṣé wọ́n máa ka tíà ẹ̀yin olódò tẹ́ ẹ̀ gbọ́ Yorùbá ẹ̀ gbọ́ kéwẹ̀ gbọ́ Yorùbá àyè ka tíra a máa ké tíà ní ìwé là ń kà kíké là ń ké kéwú kíké là ń ké kéwú ìwé là ń kà ẹ wá ké ti yín fún wa kẹ́ẹ̀sì wàá fa ìtumọ̀ bí Sheikh Adam àti Sheikh Mustapha Sugululu ṣe sọ̀tàn lọ́rin. ọlọ́lọ́mọ̀ tí ẹ̀mọ́ ní ká mọ̀ láwọn bíi Sheikh Abdullahi ọmọ bàbá Sheikh Adam àwọn bíi Sheikh Saban ká mọ̀ láwọn bẹ́ẹ̀ bàbá bá àwọn ọmọ gidi gan rẹpẹtẹ náà bẹ́yìn náà ṣe jẹ́ ìkàn làwọn náà jẹ́ ìkàn àwọn tó kàwé tó jẹ́ professor tó jẹ́ doctor ń bẹ́nu wọn kí ló dé orí ìtẹ́tẹ́ ẹ sì wà orí àpèrè tẹ́ ẹ wà kìí ṣe ti yín ti Sheikh Adam ni ọlọ́run jẹ ẹgùn lẹ́mìí kẹ́ ẹ dàgbà kìí ṣe pé bá wá kú òun bẹ́ẹ̀ àbíbù ti wá kú òun bẹ́ẹ̀ ẹ wá jẹ́ kọ́mọ rẹ̀ ọ bọ́ bẹ́ẹ̀ ó mọ̀ kọ́ tọ́lọ́n bá tó kádàrá pé yọ ọkọ̀ ọmọ yín ni torógun bàbá yín ni ogun bàbá yín ni kí ló dé ẹjá fi bẹ̀rù ọlọ́run ṣe nǹkan mélòó ilé ayé ọ̀hún àwọn ẹni ànádà so gbogbo tí Sheikh Adam wá ṣeun tí gbogbo èèyàn mọ̀ pé wà líyọ̀ ọlọ́run káfàtà ní Sheikh Adam ṣé kò wá yẹ ká gbà ká ṣe sùúrù àti mọ̀ pé Sheikh Farouk oníkìjì pásá ṣiṣẹ́ kí láṣìṣe tó ṣe ọgbà Saheed Shittu láàyè ibi táwọn ti wà mùnáfìkínú wọ́n wá bá wọn ní o wọ́n pè wá bá wọn ní o kìí ṣe tẹ̀síìrì ń bẹ̀rùn ilé wọn ó ti wá bá wọn gbogbo ayé ò rí pé wọ́n ti fà á wọ́n ti gbà àwọn ògo Ìlọrin ti gbà gbogbo Ìlọrin ti gbà ẹ̀mí Ìlọrin ti gbà ìmáàmù àgbà Ìlọrin ti gbà mufasiru ti gbà gbogbo àwọn èèyàn tèèmọ́ ìmáàmù Ọ̀fà gbogbo wọn ti gbà tèèmọ́ Sheikh Abibullah gbogbo wọn ti gbà kọ̀tán níbo ni Saheed Shittu wọ̀ tí bẹ́ẹ̀ ọ̀dàrú ntọ́jà lẹ́nu ntọ́ sì délẹ̀ Sheikh Farouk oníkíjìpá lọ fàlẹ́ rẹ̀ lórí wàá lọ ọbẹ̀ ó jókòó gbẹ̀gùn ìjàpá tó nínú òun ọ̀dà ẹ̀yìn rẹ̀ gan sọ́dà ẹ̀ tó ti bú kò sí gbogbo lé àwọn ẹni ọlọ́run kan tí ò mẹ́nu bà social media ò gbàgbé ní tó sọ sí bàbá wa Sheikh Adam láwọn tó forí lakú níbo bàbá gbogbo àwọn ẹ̀yìn wà nígbà ilẹ̀ Yorùbá lè táwọn èyí sì dúró àbísà rò pé bí mọ́ríkàsì ṣe rí rokoṣo lónìí ni bàbá Ádámọ̀ ti ṣe láyé ìgbà tó ṣe pé ilé alábàárà ni wọ́n mọ kínú lọ́bà òjò ọmọ wọlé kí ló dé ọmọ kí wọ́n sì mọ làágùn ní ooru kí ló dé ibẹ̀ ẹnu tẹ́yìn náà ti kó kùnú ẹni tó ṣe ọ̀pọ̀ èèyàn téèyàn bá fẹ́ yanjú ọ̀rọ̀ ọgbẹ́gẹ́ èyí táwọn èèyàn rí lórí social media làwọn èèyàn ò rí àní rí tẹ́ ẹ bá sọ ni bóyá kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ ni o bóyá lẹ́yìn náà ni o ayé ò ní rí yùn ẹni tí ó sì bani lórin jẹ́ kò ní gbé bá a ṣe dáa lẹ́ni tí ó bani lórin jẹ́ ká gbé bá a ṣe dáa ọ̀tọ̀ ní bá a ṣe dá ọ̀tọ̀ ní bí ó ṣe gbé ìjà àjọ ìtẹ́ dójú ti Islam yìí nínú Ramadan àríwá sí kankan gbọ́ lọ́dọ̀ yìí o òsì lẹ́sẹ̀ yìí o wà láìtàláì dẹ́ran ìranu gbá lẹ́sẹ̀ ìsọ̀rọ̀ tẹ̀sírí àlùkùránì lọ́wọ́ adigbẹ́ ìgbọ́rọ̀ mọ̀lẹ́bí ẹ̀gbọ́rọ̀ ara ayé wa ogun ara wa bá yé dá sí ẹ bá dẹ̀ ti gbé wá sórí social media a ó bá yín gbọ́ a ó bá yín wò a ó bá yín pín a ó bá yín dá sí àbá dá sí ìlọ̀rọ̀ social media so ìdójútì nù fún ìsìláàmù àlẹ èyí tó ń dùn mí ni pé lárúbáwá ló yẹ kẹ́ ẹ fi sọ bára yín sọ̀rọ̀ àbí kẹ́ ẹ máa kọ tíà síra yín ẹ má ẹ fèdè Yorùbá lẹ̀ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ẹ bá sì mọ̀ pé kò mọ́ríkàsì lọ́ọ̀lẹ́kúlẹ̀ ìṣẹ̀lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá lẹ́dẹ̀ ń bàjẹ́ yìí ṣe tí Sheikh Adam gbé lẹ́ni téèyàn ọba mọ Sheikh Adam
tí bá ń wo Sheikh Habib lónìí èyí ò ní mọ tí ń pè ní ìráyésá, èyí ò ní mọ bí Sheikh Adam ṣe rí. ṣe bí ńlá sọ èèyàn ṣe tíà ó ṣe tíà lórí òdodo ọ̀rọ̀ bí tàn lọ ní ṣe rí. Sheikh Habib dé ó ní rárá ó ní lọ rí ẹsẹ̀lẹ̀ Yorùbá ẹni Sheikh Habib mo ti gbọ́ àlọ́ yẹn ní ború ìtẹ́ tó pa ní ìsìn ọ̀tọ̀ láàyè ọ̀tọ̀ nílùú ẹ̀ máa gbọ́ nǹkan ọ̀tọ̀ ní ààyè ọ̀tọ̀ ní ìlú inú ìlú láàyè máa wà tá a bá dọ́jà ààyè tiẹ̀ rèé ìtẹ́ ń pè láàyè ó ní space. Sheikh Habib ọ̀gbọ́ Yorùbá Èkó wọn bí wọn sí kẹ̀ẹ́ bẹ́rẹ̀ mi Èkó ni wọ́n bí bẹ́rẹ̀ mi sí kò gbọ́ Yorùbá. Space ló ń jẹ́ ààyè ní ọjà, ààyè la máa ń lò lọ́jà nílẹ̀ Yorùbá. Òǹkàlùkù space ní ilẹ̀ tí ó lọ bí field open space, òǹkàlùkù wàá mú space ẹ̀ iná ní ààyè nínú ọjà máa ń rí ààyè, nínú ìlú la sì ti máa ń rí ààyè ti ẹni ìyìn tó ṣe é pín ìlà ń pè láàyè inú ìlú ló wá máa wà. Sheikh Habib ó ṣàfẹ́ da gbogbo ẹ̀ kí á ní bẹ̀rẹ̀ mi à ń sọ ẹ̀gbọ́n Yorùbá bẹ̀rẹ̀ mi mọ̀ wá sí nǹkan o kí n bẹ̀rẹ̀ mi à ń wí ìbàdẹ̀dẹ̀ ni mọ́dà yín náà. Àwọn náà wọ́n fẹ́ bàtàn lẹ̀ Yorùbá jẹ́ ká tó dá wọn pé irọ́ lẹ̀ ń pa. Nígbà Ọlọ́run ó sì wá mú yín àbọ̀wádìí tí wọ́n ṣe nílọrin lókè ìṣúná wọ́n ní gbogbo táwọn kó jáde wọ́n ní àkọ́kọ́ Fúlàní lónìí Yorùbá kọ́ lónìí Bàrùbá lónìí gbogbo ọdún tẹ̀ ká fáwọn yẹn ọdún wọn kéré àmọ́ bí ìlú táwọn wò yìí o táwọn rí inú ilẹ̀ táwọn kó jáde táwọn sì ṣèwádìí lé lórí ó ti lé lẹ́gbẹ̀rún kan ọdún. Táwọn wá kó jáde Ilé Ifẹ̀ làwọn tó ń lè Ìlọrin ti wá o lọ̀rọ̀ bá pèsè jẹ àbọ̀wádìí ń bẹ ní fásitì Ìlọrin o a pè ní Ìlọrin the settlement of Ìlọrin PDF ẹ̀ ń bẹ mo fáwọn èèyàn lọ rẹpẹtẹ èmi tó bá di bí ìtàn èmi ẹkùn wò mí o ìtàn ń gbá lórí mi wò mí o mo mọ̀ tán o. Inú ẹ bá wọn sọ̀rọ̀ èyí tí wọ́n balẹ̀ Yorùbá jẹ́ ó ti tó. Ẹlẹ́ẹ̀kẹrin now mo wá rí fídíò àtọ̀pọ̀lọpọ̀ àwọn kódà ẹlòmíì kéwì nípa Abíọ́dún Olúṣẹ́gun Bọ́lárìnwá tó ń pera rẹ̀ ní General Bọ́lárìnwá. Ọ̀pọ̀lọpọ̀ tó rí kinní yẹn ó ti ọkọ̀ ṣe interview kan níbi 2021 2020-2021 ó ṣe interview kan gbà náà tó ní ara àwọn boys Abbas lòun òun ni wọ́n rẹ́ pé kí wọ́n lọ pa bàbá Abraham Adésànyà ìgbà wọn fẹ́ pa Kudirat Abíọ́lá tó sàásọ gbogbo ẹ̀ tó ní wọ́n gbò sínú páálí wá sí Nàìjíríà ni tó pa gbogbo àlọ́ yẹn ń gbà yẹn. Now nígbà tó pa gbogbo àwọn àlọ́ yẹn ẹ má bínú ẹ foríjì mi rò pé iná ti lọlẹ̀ lórí system yìí. Nígbà tó pa gbogbo àwọn àlọ́ ọ̀hún tèmi gbọ́ gẹ́gẹ́ bí olùwádìí mo wá lọ bá àwọn èèyàn tó jẹ́ ológun àtàwọn èèyàn tó mọ ìjọba Abbas tí wọ́n bá jọba Abbas ṣe. General Bọ́lárìnwá Olúṣẹ́gun Abíọ́dún ìbò olóṣìṣẹ́ wọ́n ní fake ni wọ́n ní irọ́ ni gbogbo tí ń sọ fake ni wọ́n ìtàn tó ń sọ pé wọ́n fẹ́ pa Abraham Adésànyà pé gbogbo alámọ̀ pé wọ́n pa Kudirat Abíọ́lá gbogbo tó ṣẹlẹ̀ nígbà yá Abbas wọ́n ní tàn lọ́wọ́ ń create. Nígbà mo gbọ́ yẹn èmi wá bẹ̀rẹ̀ sí ní sàwọn ìwádìí mi létà lárí pé òṣìṣẹ́ aláàbò ní lóòótọ́ àmọ́ kìí ṣe ológun kìí ṣe ọlọ́pàá private security ni ẹni tó kẹ́kọ̀ọ́ tó mọ̀ nípa ètò ààbò. Ẹ̀ẹ̀kejì ó sì súnmọ́ ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ó súnmọ́ ó wá ń lu jìbìtì nígbà náà oníjìbìtì èèyàn ni torí ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ EFCC fìdí ẹ̀ múlẹ̀ iná wọn fi wá gbé pé ó lu jìbìtì owó tó jẹ́ bíi 267 million naira olùlé iṣẹ́ kan ní jìbìtì ọwọ́ tẹ̀ ó lọ ṣe ayédèrú ìbuwọ́lù signature lọ fọ́ọ̀jì signature ààrẹ Muhammadu Buhari
láti fẹ́ fi gba owó yìí ọwọ́ tẹ̀ ilé ẹjọ́ ní 2022 nílé ẹjọ́ fi jù sẹ́wọ̀n ọdún 7 ṣùgbọ́n àwọn tó ti wá gbọ́ interview ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe níbi ọdún 2 sígbà náà àwọn èèyàn wá ń bẹ̀ sáà torí ìyún ló jẹ́ wọ́n gbé torí pọ́tọ́ àṣírí àbáṣà èèyàn ọ̀tá àṣírí àbáṣà ní ìjọba Buhari ó gbé sí èèyàn ọ̀tá àṣírí àbáṣà kí èèyàn ọ̀tá àṣírí àbáṣà dàásù kìkìlẹ̀ rò pé ó fi pẹ́ láti ìmọ̀lẹ́ tó fi pẹ́ lẹ́wọ̀n kan ní kése kí èèyàn ọ̀tá àṣírí àbáṣà gan níjọba Buhari ó inú rẹ̀ ó dùn sí ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé torí pé bí Buhari ṣe wà ń bẹ̀ tó jẹ́ Fúlàní Buhari ọ̀gbà tàbásà kò gbà tọrọ Babangida nígbà gbogbo ṣèbí pírẹsidẹ́ǹtì yín pírẹsidẹ́ǹtì wa lọ síbi ìwé Babangida sẹ́ẹ̀rí kí Buhari ó lọ sẹ́ẹ̀rí kí Buhari ó lọ nípa ti Bọ́lárìnwá 419 ni guy ni kìí ṣe fake general ni àwọn èèyàn sì ti máa ń gbàgbé ẹjá lọ wo gbogbo ìgbẹ́jọ́ ọgbà náà gbogbo ìgbẹ́jọ́ ọgbà náà ẹjá lọ wo bó ṣe lọ gbogbo ìwé ìròyìn ló gbé ìdájọ́ gbogbo àbọ̀wádìí ìdájọ́ àti ìgbẹ́jọ́ ni ìdájọ́ ni ẹ̀yin náà lè gbà náà gbogbo newspaper tó wá jẹ́ ojúwó lówó ni wọ́n ṣèwádìí tán rí pé ṣé gbogbo àwọn Tribune tó jẹ́ tiwa gbogbo paper tó jẹ́ tiwa náà ni Fúlàní ọba fún lówó pé tó ẹbọ ọmọ yín ló kọjá o torí pa fẹ́ fìyà jẹ ta ni ó dìde fún ṣe Sahara Reporter tó máa ń dìde wọ́n bá tó fò náà lówó so fake general ni tó bá wá kú ò bẹ́ẹ̀ gbogbo wa náà la láǹfààní láti lọ sílé iṣẹ́ ológun àwa tá a wà nìbàdàn a lè lọ sí second mechanized lódògbó ẹjọ́ a fẹ́ ṣèwádìí ni ìtí ilé iṣẹ́ ológun máa ń welcome láyé ìjù nìyẹn báwọn sọ́jà ṣe le tó ẹjọ́ a fẹ́ ṣèwádìí ni wọ́n lẹ́nìkan Abíọ́dún Bọ́lárìnwá Olúṣẹ́gun tó ní general lòun ẹjọ́ ṣe lóòótọ́ ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ sórí website gbogbo general gbogbo àwọn ọ̀gágun tá a ní Nàìjíríà kí ni yóò gbé jáde kò sóko ẹ̀ ń bẹ́ẹ̀ so kò wá gbogbo àwọn tó wá jọ jẹ́ irọ́ nílé iṣẹ́ ológun kò wá sẹ́nì kankan tó jáde ọkàn ló ń gboyè kan lòun bá láti ṣe cobra kọ́ ni less cobra kọ́ ni ọba ní nígbọ̀yá lòun di general so bó ṣe ń gboyè gbogbo ló ti ṣiṣẹ́ ojú ogun wo ló lọ gbọ́nú ìtàn rẹ̀ létà táwọn èèyàn wá tọwọ́ bọ̀ ṣe ẹ ti gbàgbé ń gba EndSARS ó ní kéèsì ńgbà náà tẹ́ ń ló gbébọn jáde tó yìnbọn sáwọn èèyàn nígbà EndSARS ṣé níyànà pàjàkọ́ ẹ ti gbàgbé ṣé bí gbogbo ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ẹ ṣe follow up sí nǹkan kéèsì yẹn ń bẹ́ẹ̀lẹ̀ fún tí wọ́n tẹ́rì tí wọ́n bi iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ńgbà náà wọ́n láwọn ọ̀rẹ́ nìkan kan kó jáde wá tí fídíò dẹ̀ ń bẹ tí wọ́n rí tó ń yìnbọn sáwọn èèyàn sáà ti gbàgbé ńgbà yẹn ni ó ń bẹ lórí Twitter dì sí náà ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ti gbàgbé bí sájà ń bẹ ká lù àwọn èèyàn jìbìtì ní tó ń ṣe nìyẹn ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ EFCC fìdí ẹ̀ múlẹ̀ tó bá wá ṣe wípé ẹ̀rí nígbà tó ń ṣe interview tó ṣe ó gbé fọ́tò kan jáde ó gbé kinní jáde nígbà náà ó ní Àbáṣà ní Babangida rè Abíọ́lá ní èmi ni mo wà lẹ́yìn wọn nígbà táwọn èèyàn ṣèwádìí iléeṣẹ́ ológun wọ́n ní Major Amsat Ali Mustapha ló wà lẹ́yìn tó jẹ́ èdè Àbáṣà kìí sóhun tó ní pé fọ́tò yẹn ó rò pé wọn ò ní lè rójú ẹ̀ ara àwọn fọ́tò tó ń ṣe tó fi ń lu àwọn èèyàn ní jìbìtì ó ní iléeṣẹ́ ológun gbé jáde pé rárá kìí sóhun ló wà ń bẹ̀ èmi ṣèwádìí dáadáa ńgbà náà ọ̀rọ̀ rẹ̀ tọ́bọ̀ wá ṣe pé nítorí pé àwọn tàṣírí yún ni Abíọ́lá Tinubu Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa ní Nàìjíríà ara àwọn nàdẹ́kò mọ̀ ni yọ wà kí wọ́n fìyà jẹ èyí tó gbélé ẹ̀wọ̀n ó lu jìbìtì ó fọ́ọ̀jì signature ààrẹ Muhammadu Buhari ó fi lu jìbìtì 267 million naira gbogbo alákùrí ìgbẹ́jọ́ ń bó ṣe lọ kò kú dìnnà rẹ̀ pé òun ò lu jìbìtì
ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so gbogbo àwọn general tí ń bẹ Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá wọ́n wàá máa wòran ìkankan àwọn Fúlàní tí wàá fún gbogbo wọn lówó wọn wàá lé jáde torí náà Abíọ́dún Bọ́lárìnwá Olúṣẹ́gun fake general ni tó jẹ́ kí n repost ẹ̀ nísìnyí nù tọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn blogger tẹlòmíì ẹ mọ̀ pẹ́lòmíì náà ṣàfẹ́ gbé nǹkan jáde interview yẹn tó rí tó ti parọ́ ńgbà náà tó ṣe pé fake ní táwa dẹ̀ ti ṣiṣẹ́ ìwádìí lé lórí tipẹ́ làwọn èèyàn wá believe kódà nínú àwọn tó jẹ́ èèkàn nílẹ̀ Yorùbá nígbà mo send àwọn link sí wọn gbogbo wọn tó ṣe pé wọ́n ṣiṣẹ́ ológun wọ́n gbà pé ó ń rọ òun jìbìtì ni lára nǹkan tí máa ń ṣe ìmọ̀ sọ pé òun wà pẹ̀lú Babangida àwọn boys Babangida lòun òun ó fún yín ní leak tó bá ti wá gbó lọ́wọ́ àwọn èèyàn ẹnìkan wà á sọ̀rọ̀ yóò wá lo force Babangida ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ onítìjú ara àwọn tó ń dojú tilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa àìṣe follow up sí nǹkan àìdẹ̀ẹ̀mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ ìní pé yára gbọ́rọ̀ àmọ́ lọ́ra fèsì torí náà ti Bọ́lárìnwá fake general 419 ni kìí sọ ọmọ Yorùbá àtàtà ọmọ àlè Yorùbá ni adójútì ni ọmọ ni èèyàn bá níta fi parí ẹ̀ a rí Táyé Kọ́rẹ́nsì àti ọ̀gá ńlá Wàsíù Àlàbí Pàṣúmà ní Mẹ́kà tí wọ́n bá wọn parí ọ̀rọ̀ tí ṣe rí kíní kan bẹ tí èyẹ èèyàn ìgbà wọn bẹ̀rẹ̀ rìkọ́dì lẹ́yìn ń wò ṣẹlẹ̀ yìí olólùfẹ́ tẹ́ ẹ̀ forí jágbá tẹ́ ẹ̀ forí sí ẹ̀ ti mọ̀ yí pé aláwàdà ni Táyé Kọ́rẹ́nsì ẹ̀ tí ìrí Pàṣúmà ibi tí ń fi ìyẹn parí tẹ́ ti jọ ń ṣe àwàdà nígbà téèyàn ń sọ wípé ẹ̀gbọ́n òun ni kíní kan nìkan kan bàbá òun ni tẹ́lẹ̀ kan náà sọ̀rọ̀ tó ní bàbá mo jẹ́ sí wọ́n náà kò sí tó kà wá pẹ̀lẹ́ èèyàn kò sí tó kà wá pẹ̀lẹ́ èèyàn ọ̀rọ̀ ara wọn lèyàn ẹ bá wọn èèyàn nu ilé kan náà èèyàn sọ pé bàbá òun ni wọ́n sọ pé dìlẹ́sẹ̀ mọ́ ṣègbà kan ṣàwo kan ìyún ti lọ nu ìyún ti lọ nìyẹn ẹ dákun nínú lẹ́wàá máa gbé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger ẹ̀yin olólùfẹ́ Pàṣúmà ni wá olólùfẹ́ Táyé Kọ́rẹ́nsì ni wá ìyún lẹ́ẹ̀fì wà lè jẹ́ náà má mójútó gbèsè ayé rẹ̀ má mójútó gbèsè ayé rẹ̀ àwọn nu nígbà àwọn parí ẹ̀ ní èsì wọ́ọ̀dù ọlọ wò ní fi fídíò bí jẹ́ sí lọ jẹun hàn wá o nígbà wọn fẹ́ sínú wọn ò ní fi hàn wá o ìyún nìwọ́ wàá máa múra kankan àwọn ń ka mílíọ̀nù tí wọn àbí nígbà wọn lọ ó múra lè ṣiṣẹ́ mọ́ ọ dání ẹjẹ́ àdàkùn tí nǹkan bá ti lọ ó ti lọ tí nǹkan bá ti lọ ó ti lọ bọ́mọdé bá rí àgbàfín ọ̀dájú ọmọ lẹ́yìn á ṣe irú ẹ̀ náà fún un nígbà Barrister ń bẹ láyé tí General Corinthian lọ́ọ̀ gbà fọ́gà rẹ̀ sọmọ lẹ́yìn tẹ̀lé gbà fún báyìí ìbí ní dí wàhálà lẹ́yìn ọmọdé búrò kò ló bojú wẹ̀yìn só òjò lójú orúwé lé ń jà òjò lóró kò ń jà ìjà jọ nítorí Ọlọ́run tó bá ti lọ ilẹ̀ Yorùbá dọwọ́ wa ó tù dọwọ́ wa níbòmíì tá a lè lọ ìjà mójútó ilẹ̀ Yorùbá yìí pẹ̀lú ògo Ọlọ́run á bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ padà ẹ má gbàgbé ibi tá a bá dé apá kẹrin la bá dé á bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ padà a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa èyí tẹ́ ń ṣe àtìlẹ́yìn fún wa tẹ́yìn náà bá fẹ́ kàn sí wa tẹ́ bá fẹ́ bá wa dá sí kí ìtàn Ọ̀yọ́ lè máa tẹ̀síwájú padà á ti padà dé o àdúpàrà ti mókun ẹ kàn sí mi lórí WhatsApp mi lórí +234 80 23 68 74 32 lẹ́ẹ̀kan sí 080 23 68 74 32. mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ ìgbà tí a fi wà lórí ìdùbúlẹ̀ gbẹ̀yìn tẹ́ kàn sí wa mo dúpẹ́ Ọlọ́run ní fàìsàn sí wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan ò ní bàjẹ́ ìlú Ìlóbù Ifọ̀n Ẹ̀rìn Ọ̀kànlá Ọlọ́run bá fún àlàáfíà tó péye síbẹ̀ ìjà sì jẹ́jẹ́ o ìjà rántí pé nílẹ̀ mi o ọmọ Yorùbá ni wá bí ògo lẹ̀ Yorùbá ó sì padà làwa ń lépa ìjà sì jẹ́jẹ́ yóò dáa fún wa o ẹ ṣé mo dúpẹ́ o.